àdìtú elédùmarè lórí Ajogúnbá tẹlifíṣàn. Arákùnrin tí ẹ̀ ń wò yìí òun ni bàbá ọmọ yìí, ó sì ń ṣe àfihàn rẹ̀ bí ó ṣe ń dá àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ nípa ọmọ rẹ̀ àwẹ́lẹ́wà tí ó wà lọ́mọ ọdún 6 tí yóò tó pé ọmọ ọdún 7. Ó ń ṣe àfihàn rẹ̀ sí gbogbo ayé. Ẹ wá rí Ọlọ́run bí Ọlọ́run dànsákì rẹ̀. For you people, tell me who is she? What is her condition? You know, her condition is normal. Ọlọ́run náà ló dá. Ọlọ́run ṣe máa ń dá everybody náà ni. So as you can see, she's 6 years going to 7 years of age. Gbogbo yẹn ló ti pé. Gbogbo yẹn ló ti pé. Pé wàá ikọ̀ kí mu. Ordinary water. Ordinary water. Ever water ni mo mu. Ever water. Ever water. As you can see, Sheba, my baby. Ó lójú oúnjẹ tó máa ń jẹ. She's selective, very very selective. She has taste. Ẹ má yìí lọ. Wọ́n ní kẹ́ wá sọ̀rọ̀. If you really want to assist her or do whatever with her, ẹ lè contact. Mo hate ebu. Àwọn kan daft. I just keep abusing. Wọ́n kàn bí ebu ni. Tó yẹ kẹ́ kọ́gbọ́n kẹ́kẹ́kọ̀ọ́. Ebu lẹ́ ń bú. So I hate that.